ESABOD dẹ̀ rí pé ó ń gba yìí ESABOD àti Gistlover wọ́n ti rí ẹ lóṣòdì wọ́n ti rí ẹ lọ́dọ̀ Wasiu Ayinde ó dẹ̀ mọ̀ pé customer wọn Gistlover ní Òṣòdì àti Alhaji Wasiu Ayinde. Ẹ̀yin èèyàn wa arábìnrin tí a ń pè ní Yinka TNT ó fara gbọ́fà nínú láìfù tí Lizzy Anjorin ṣe ní àná ó fi ara gbọ́fà ò bẹ́ẹ̀ ni màmá ESABOD náà òun náà ò kẹ́yìn nínú ọ̀fà náà òun náà tún fara gbọ́fà ó díràgì àti màmá ESABOD o àti Yinka TNT àwọn méjèèjì ní Lizzy Anjorin ó díràgì nínú fídíò yìí ó kàn ta ọ̀fà lọ́nà nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà nínú fídíò yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká play fídíò náà fún yín nísìnyí ó ti yá. tó bá tiẹ̀ wá gbọ́rọ̀ fún ẹ ṣé kò yẹ kó lórí ẹ ni kò yẹ kó lórí ẹ gbogbo yín tẹ́ ti lose ìyá àti bàbá yín you know what I'm saying. o lè bá ìyá jà o kí ló lọ bá ìyá oníyà jà fún tí ò bá sí pé ò fẹ́ káwọn ọmọ ẹ̀ níyà àti bàbá mọ́. I mean mo wà fún níwà ló ń jọ̀rẹ́jọ́ I did not ask for too much on this cyberspace stay on your lane ìwọ tó bá dẹ̀ fẹ́ wá fún mi àtẹ̀bí mi you welcome máa bó sí fún ìyá ẹ I don't care. ESABOD ló kọ́kọ́ update pẹ̀lú fídíò orí burúkú tẹ̀ ń ṣe àti Yinka TNT. ESABOD ló kọ́kọ́ update fún yín. Àwọn ẹ̀dá kan wà ní society tó bá ti súnmọ́ wọn àfi kó orí ẹ kó má bàa pàdánù aláàánú ẹ tó bá ti súnmọ́ wọn lóṣòdì tó súnmọ́ wọn níjẹ̀bú wàá máa rorí ẹni torí gbogbo ọ̀nà ESABOD àti Gistlover máa fi wá ẹ. You don't understand? Tó bá dẹ̀ sọ pé fẹ́ ṣubú fọ́tayọ̀ lọ ṣubú fọ́tayọ̀ má wá sọ́dọ̀ mi stay away. Gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ mi wà mí kan ní kí mọ́ tí bá ti gbọ́ ẹ lè máa bá ìyá jà o àmọ́ ọmọ kí ni ìyá ṣe fún yín tẹ́ bá fẹ́ràn ọmọ kí lẹ̀ ń bá ìyá jà fún ìyá dọ́dọ̀ yín ni kí ló tẹ́ ṣe fẹ́ pàyà ẹbí yín mélòó ní ìyá ẹ̀ kú ni bàbá ẹ̀ kú tẹ́ ẹ rántí fún ọmọ lóúnjẹ so why tẹ́ ṣe ń bá ìyá jà ṣé ìyá ló wá bá yín jà if you come for me I will go for your children ṣó wá fún mi nítorí Ọlọ́run ni. Ńgbà tí mo bí Florida gbogbo nǹkan tí àdó tó ṣe field actress tó máa mọ sàárì ọmọ ẹ̀ àti ràkúnmí oníbàárà ohun tí gbogbo wọn ṣe fún mi pẹ́pọ́ta mi kún kọ́ abọ́ ọmọ mi kọ́ lẹ̀ fẹ́ kó níyà mọ́ ẹ̀yin lẹ̀ ẹ̀dẹ̀ ní rọmọ sin yín. Speaker mélòó náà lọ fọ́mọ ẹ̀ lórí cyberspace yìí ẹ rò pé wọn ọmọ kan tó ń ṣe ni. If you love any children, you protect the mother. Bíbélì ní wípé gìgìrísẹ̀ ìyá àti bàbá lórí rí ọmọ wà tẹ́ bá wá pa ìyá àti bàbá báwo lọmọ ṣe fẹ́ ṣoríire. Ẹlòmíì rìn kiri láyé lẹ́ni kò jẹ́yàn nítorí pé wọ́n ti pa ìyá àti bàbá ẹ̀ wọ́n ti gbé oríire ẹ̀ lọ. Ẹ ti ya wèrè. Tí bá sọ nǹkan bá máa ní ẹ Lizzy mo support tí bá sọ nǹkan bá Lizzy mo support nígbà tí mo sọ̀rọ̀ Florida àìmọye èpè táwọn èèyàn gbé mi. mi ò bẹ̀ yín iṣẹ́ àbí mo consult yín. Mi ò consult yín. Kò ṣàǹfààní nínú ìjà Florida tẹ́ ń gbé tọ́n dẹ̀ fẹ́ pàyà ẹ̀. Monetization lẹ́ ń ṣe fún ẹ ṣe nítorí Ọlọ́run ìkan kan náà ni gbogbo yín. Blackmailing way gbogbo yín ló yàtọ̀. You are all the same thing. Àbí kí lẹ fi yàtọ̀ sí nǹkan tí ẹ̀yin àti Bísí Àṣàmẹ̀gùn kí lẹ jọ fi yàtọ̀ sí. You both strike at the same time. Mo gbèjà Florida, ìyá Florida ńkọ́. Àbí ẹ̀yin lẹ ń pèsè school fees Florida. Bàbá Florida ńkọ́. Ẹ stop ẹ. Stop hypocrisy, stop òṣì lórí cyberspace. If we cannot protect the father and the mother, ẹ má jẹ́ ká máa forúkọ ọmọ lọ́mọ tọrọ bárà.
ẹ̀yin èèyàn wa, kí ni èròǹgbà yín nípa fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí? Kí ni ẹ lérò àti wípé kí ni advice tí ẹ lè fún Lizzy Anjorin nípa àwọn fídíò tí òun ṣe? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀.